Ẹ kú dédé ìwòyí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́bọ̀ Thursday ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2024. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Lórí ọ̀rọ̀ owó oṣù àwọn aṣòfin lórílẹ̀‐èdè yìí, Shehu Sani ti bẹ̀rẹ̀ ìforígbárí pẹ̀lú àjọ RMAFC. Lábẹ́ rẹ̀, àjọ RMAFC ń fi ọrọ̀ ajé bo òtítọ́ mọ́lẹ̀. Sani ló sọ bẹ́ẹ̀. Ó ní gẹ́gẹ́ bí aṣòfin àgbà òun ń gba mílíọ̀nù 13.5 náírà lóṣù, nígbà tí aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lọ́wọ́lọ́wọ́ báyìí ń gba mílíọ̀nù 21 náírà. Ó ní kò sí ìdí fún aṣòfin kankan láti máa fi ẹ̀kọ́ tan iná fún àwọn ọmọ Nàìjíríà. Lórí ọ̀rọ̀ àbádòfin tó ń jà ràìnràìn nílẹ̀, abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin Tajudeen Abbas ti pawọ́dà o. Lábẹ́ rẹ̀, wọ́n ti tilẹ̀kùn mọ́ àbádòfin tó ń pè fún kí àwọn ọmọ Nàìjíríà tí kò bá lè kọ orin orílẹ̀-èdè wa tuntun máa fi ẹ̀wọ̀n jura. Àjọ ẹ̀ṣọ́ aláàbò lẹ́nu ìloro orílẹ̀-èdè yìí ti bẹ̀rẹ̀ àmúkúrò owó orí oúnjẹ tó ń wọlé sórílẹ̀-èdè yìí fún odidi 150 ọjọ́. Àwọn olùfẹ̀hónúhàn ti jí ìwé ẹ̀sùn Ganduje gbé sá lọ. Gómìnà ìpínlẹ̀ Kano Abba Yusuf ló sọ bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ti bu ẹnu àtẹ́ lu bí àwọn kan ṣe ìkọlù sí ọkọ̀ BRT tí wọ́n sì já àwọn èrò bẹ̀ lólè. Níṣe ni àwọn gógó epo bẹntiróòlù tún gbilẹ̀ sí láwọn agbègbè kan lórílẹ̀‐èdè yìí, tọ́pọ̀ sì ń rà á lówó gegele. Ìròyìn amúlùúdùn. Peter Obi ti dá sí aáwọ̀ àti dúùkú tó wà láàrin àwọn ìbejì olórin tàkasúfèé orílẹ̀‐èdè wa Nàìjíríà ní ìyẹn P-Square. Nǹkan ti bẹ̀rẹ̀ sí ní ṣẹnure fún Mbappe ní kété tó dé inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid pẹ̀lú bó ṣe mi àwọn. Àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí àtàwọn ìròyìn míì lóríṣiríṣi ilẹ̀ ó jẹ̀gbádùn ẹ̀ tẹ́ ẹ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí.